sọ̀rọ̀ pa àdó kó búra pé àdàbí tó ń bá fàdó kì í ṣe ọ̀rọ̀ pé tí n bá fẹ́ pa ẹni lágbájá kọ́ ìbúra kọ́hún ẹ mọ́ sábẹ́ mẹ́tẹ́yẹ ṣàbòsí tẹ́ ẹ rò pa àgbọn ni ọ̀gá yín tẹ́ ń wí nǹkan mo dáyé ṣáájú rẹ̀ àbí kí ló ń ṣe mo délé ayé ṣáájú rẹ̀ ẹ já sòdodo ọ̀rọ̀ fúnra wa ẹyẹ tán ara wa jẹ ẹyẹ tán ara wa jẹ èmi kọ́ ni mo fàdó sí bóyá ẹlòmíì ló fàdó sí sọ̀rọ̀ ń pa àdó wọ́n máa sọ pé tí n bá láti agbékùnrin láti sókè n bá láti àtẹ̀kọ́ alágbájá ẹ tó fàdó sí wọn lápò ó lọ gbàdó ẹni tán gbàdó lọ́wọ́ wọn tán wà ń bẹ̀ wọ́n rí wọ́n mọ̀ pé lágbájá bẹ́ẹ̀ ló wá gbàdó lọ́wọ́ àwọn ń gbòòyà wọn náà tún mú ìkódẹ wá pẹ̀lú ẹ̀jẹ̀ wọn náà fẹ́ fi sà wọ́n lórí níbi social media láti gbọ́ kí ni problem yìí kí ni wàhálà yìí níbi tá a gbọ́ ni nígbà tá a wá gbọ́ yẹn báyìí o a lè lò fún ẹni tó pẹjọ́ tọ́rọ̀ bá di kọ́ ẹni tó pẹjọ́ yóò sáré nǹkan tí ẹni tó pè lẹ́jọ́ ṣe fún kó tó pẹjọ́ wáyé ẹ̀mí nù lèmọ̀ ní hankara ẹni tán fẹ̀sùn kàn yóò búra náà ni ìyẹn ni mò ń sọ pé àáfàá tán fẹ̀sùn àdó kan gbọ́dọ̀ búra tó bá ṣe pé èmi ni mo fi àdó sí bàbá yìí lápò lórí báyìí bí ẹlòmíì ló fi sí alápò bóyá kì í sòun tó tẹ́ ń sìn ààrí ṣùgbọ́n bàbá tó sọ̀rọ̀ bàbá tá a nígbàgbọ́ sí ni bàbá tá a gbà bàbá yọ̀ yìí ó lágbára ọ ṣeun ajá ìgbó kẹnu rẹ̀ ó yá tó ti yé ọ ajá ìgbó kẹnu rẹ̀ ó yá mo ń sọ mo tún sọ pé ipò tọ́lọ́ ń gbé mi sí lónìí mi ò nídìí kí wọ́n gbà fún mi o ọlọ́run fúnra ẹ̀ gbà fún mi ọlọ́run sì fẹ́ràn mi so ipò káàsó òdodo la wà fún anybody bójú ò bá pọ́n kó pọ́n bá jà ká jà bí ó bá yà á padà rẹ bá sì rẹ mọ́ kí kálukú mọ́ bá tiẹ̀ lọ nígbà tá a wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan yàtọ̀ fún àlá níbi tá a bá lé ayé wa dé RMQK ẹ rí i pé mo sọ mi ò agbára tán ń lò Allahu alam wọ́n ní ràwáníà bá ti gbé wọlé wọ́n ní màlẹ́kà bá ti gbé wọlé mo dẹ̀ mọ̀ yí pé àwa tá a jẹ́ súfí àwa náà nígbàgbọ́ nínú ẹ̀mí níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ súfí ò tó nǹkan mọ́ nìsín oògùn náà fi wọlé tó jẹ́ sìn oògùn ló wà ní báàkì ni tẹ̀sùbà ní sọ ìrí tó fi hàn tó ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ lẹ́sìn mọ́ máa fà ẹ mọ́ máa fọ́ onítẹ̀sùbà ẹ sì mọ́ máa àfọ́ olóògùn tẹ́rí eégún tó bá ti jáde ó kù láì wò bàbá wa mùdírù mọ́ríkàsì ọlọ́run bá fún ẹ lẹ́mìí àtàlàáfíà àlùbáríkà ọlá níbi Muhammad bàbá yẹn mo láìkí wọn nítorí pé ìmọ̀ tí ọlọ́run máa ń kó sí wọn lára wọ́n máa sọ àwọn àjèjì ọ̀rọ̀ níjọ́ tí mo kọ́ pàdé wọn orin kan tí mo fi kì wọ́n mo ní sáyì tó ń kú lábò tàbókù mòbéèrò aṣíwájú kan tí máa ń yí padà yóò yí lọ sọ́tún yóò yí lọ sósì so bàbá mùdírù mọ́ríkàsì wọ́n máa ń láìkí tí wọ́n bá ní làákàyè so ẹ mọ̀ ti bàbá yìí tètè ẹ̀yin tẹ́ súnmọ́ wọn ẹ fẹ́ràn wọn dénúdénú so sàbókù mòbéèrò ẹni tó gbáwájú ni wọ́n mòbéèrò olóore ẹ̀dá ni wọ́n èèyàn dáadáa ni wọ́n fátínù mùgìrìbù ẹni tó gbọ́n nínú tó gbọ́n lẹ́yìn ni mùdírù mọ́ríkàsì àsòfò ni ayòfò àmọ́ sàánù ṣùgbọ́n iye sì máa kọ̀wọ̀ sí aláàánú èèyàn ni ṣùgbọ́n ikọ̀ ìwọ̀sí so ẹ̀mẹ̀wá ọba ní ìjọba ó bàjẹ́ so gbogbo àwa tí a sọ̀rọ̀ àǹdí bàbá mùdírù mọ́ríkàsì ọlọ́run kó má ṣe wá lọ́tà àwọn ẹjọ́ ṣé kí nìyẹn ń kílẹ̀ àdáadáa tó hàn kí ni mo fẹ́ yọ ló ń bẹ̀ ni pé ìbéèrè tẹ́ béèrè nípa àdó bàbá mùdírù mọ́ríkàsì ní ẹ̀yin èèyàn nígbà tó rẹ àwọn wọ́n sọ pé nígbà tó rẹ̀ mí o báyìí ló ṣẹlẹ̀ o àwọn bá àdó lápò àwọn o tó ti yé nìsín nígbà tó wá yá ẹni tó fàdó sí àwọn lápò wá ó ní lórí àti ilé já mi ń bẹ̀ ó dìgbà tọ́rọ̀ yìí bá yanjú ká tó já mi ń bẹ̀ ẹni tó fàdó sí àwọn lápò wá ó ní kán bá mú àdó pòun ló ń fàdó sí àwọn lápò ó di méjì wọ́n ń sọ̀rọ̀ yẹn ní gbangba ní o so mo rò pé kò kílẹ̀ àdáadáa so ẹni tó fi àdó sí wọn lápò ó ní jákèmí ló ti gbèsè ẹnu ni ẹni tó fi àdó sí wọn lápò ó ní káfílẹ̀ ẹni tó fàdó sí wọn lápò ó lọ gbàdó ẹni tán gbàdó lọ́wọ́ wọn tán wà ń bẹ̀ wọ́n rí wọ́n mọ̀ pé lágbájá bẹ́ẹ̀ ló wá gbàdó lọ́wọ́ àwọn ń gbòòyà wọn náà tún mú ìkódẹ wá pẹ̀lú ẹ̀jẹ̀ wọn náà fẹ́ fi sà wọ́n lórí níbi social media láti gbọ́ kí ni problem yìí kí ni wàhálà yìí níbi tá a gbọ́ ni nígbà tá a wá gbọ́ yẹn wọ́n ní wàlẹ̀ báyìí náà tó lè mọ́ ní hàdíyá wáyé ẹ̀mí inú lè mọ́ ní haikara sorry lè mọ́ ní ankara so báyìí náà tún wà lọ́dọ̀ ẹni tó kéde báyìí o a lè lò fún ẹni tó pẹjọ́ tọ́rọ̀ bá di kọ́ ẹni tó pẹjọ́ yóò sáré nǹkan tí ẹni tó pè lẹ́jọ́ ṣe fún kó tó pẹjọ́ wáyé ẹ̀mí inú lè mọ́ ní ankara ẹni tán fẹ̀sùn kàn yóò búra náà ni ìyẹn ni mò ń sọ pé
àáfàá tán fẹ̀sùn àdó kan gbọ́dọ̀ búra tó bá ṣe pé mo ní tó bá ṣe pé èmi ni mo fi àdó sí bàbá yìí lápò lórí báyìí bí ẹlòmíì ló fi sí alápò bóyá kì í sòun tó ṣe ń sìn ààrí ṣùgbọ́n bàbá tó sọ̀rọ̀ bàbá tá a nígbàgbọ́ sí ni bàbá tá a gbà pé olódodo èèyàn ni bàbá Mudiru Malikat wọ́n dẹ̀ sọ gbogbo ayé ló gbọ́ kò sí fọ́ọ̀tì lọ́wọ́ anybody ẹ má dẹ̀bi lu anybody burúkú iná kò jọba wọn jẹ́ kì í bá ṣalábòsí ẹni káfá yín jẹ́wọ́ kó sọ̀rọ̀ pa àdó kó búra pé àdàbí tó ń bá fàdó kì í ṣe ọ̀rọ̀ pé tí n bá fẹ́ pa ẹni lágbájá kọ́ ìbúra kọ́hún ẹ má sábẹ́ mẹ́jẹ ṣàbòsí tẹ́ ẹ rò pa àgbọn ni ọ̀gá yín tẹ́ ń wí nǹkan mo dáyé ṣáájú rẹ̀ àbí kí ló ń ṣe mo délé ayé ṣáájú rẹ̀ ẹ jẹ́ àsọdodo ọ̀rọ̀ fúnra wa ẹyẹ tán ara wa jẹ ẹyẹ tán ara wa jẹ èmi kọ́ ni mo fàdó sí bóyá ẹlòmíì ló fàdó sí sọ̀rọ̀ ń pa àdó wọ́n máa sọ pé tí n bá láti agbékùnrin ní sókè n bá láti àtẹ̀kọ́ alágbájá àwọn ajá tẹ̀ ń dẹ́ta kì í tó ẹ̀dẹ́ wọn sí púpọ̀ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń dẹ́ wọn sí tà sí láti máa kó bòyìn rẹpẹtẹ àwọn òní nǹkan kan tẹ̀ lè bàjẹ́ máa lára lórí àwa ń bọ̀ táwa àwa àti ìjọ ń pàdé níjẹta lánàá àwa yìí ò jọ pàdé ẹ sọ pa àdó bẹ́ẹ̀ ṣe kó àwọn ọ̀rọ̀ yìí jẹ́jọ́ sí ẹ kó ilé náà jẹ ẹ kó jẹ ẹ sọ pa àdó tí àbárẹ̀ ọmọ aṣa kankan mọ jáde wà láìmí ní sọ́npa ìmọ̀ á dákẹ́ ni ẹ sọ́npa àdó ẹ sì lè mọ̀ fara nìyàn tẹ́yìn ò mọ̀ gbádùn no ayé ò lọ báwọn mo kọ kí ẹ mọ̀ fara nìyàn láyé mo hate ẹ̀ àkínlódé Islam ò fara mọ́ báwọn wọ́n fẹ̀sùn kàn yín tọ̀ àdó tí mo fi sí alápò mo fẹ́ fi ṣèwòsàn ni o ẹ̀yin èèyàn foríjì mi o ẹni tẹ́ ẹ fàdó sí lápò níyàwó lọ́mọ gbogbo àwọn èèyàn tẹ̀lé àwa iná wà náà tó tẹ̀lé wọn àwa iná wà náà tó nífẹ̀ẹ́ wọn àwa iná wà náà tó ń gbọ́rọ̀ wọn tó ń dùn mọ́ àkínlódé anything tẹ́ bá fi ṣe Mudiru Malikat ó ma everybody gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ wọn ara ọmọ ta àfọ lórí burúkú èèyàn ní tí ṣé wàá dàmọ̀ ṣe ní ayé yìí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ó kọjá kẹ́mọ́ fara ní àwọn ọmọ wọn kí ló dé nítorí ipò níbo là ń lọ táàrọ̀ kọ nípa àdó ẹni tán fẹ̀sùn kàn kó búra tọ ọ̀rọ̀ sojú èèyàn onílé márùn wọ́n pọ́ǹtì ẹ̀ kó mọ̀ nípa ẹ̀ ọmọ bàbá àfa Abdul Somad àti àfa tó jẹ́ pa wọn mo máa ń gbàgbé ọkọ rẹ̀ mọ́ sápá mi lórí ẹ bá mi kọ orúkọ mo ti gbàgbé ọkọ àfa pa wọn yẹn apátírà ẹ ṣeun àfa apátírà kálukú ń sọ tiẹ̀ tọ́ba tí wàá mọ̀rọ̀ débi àdó kìnìkan a máa wá nǹkan wí ó wá di ọ̀rọ̀ RMKK ẹ wá bọ́ta bí ọ̀pọ̀lọ́ lójó ẹ rí i pé wọ́n máa ń sọ fún ẹ̀yàn ọmọ kéwòn tẹ́ bá rántí mo fẹ́ràn Saheed Shittu láwọn àwọn aspect kan mo fẹ́ràn kó tó di pé mi àti ẹja mo máa ń sọ pé ọ̀gbẹ́ni yẹn ó máa ń tan ó ní torchlight kan tí máa ń tan Saheed Shittu mọ everybody ló mọ̀ nígbà tó lọ ṣe bí ọ̀rọ̀ tí wọ́n pè é lágbájá báyìí ṣùgbọ́n bó ṣe wáyé ó mọ̀ kódà ó ti discover gbogbo àwọn alùsùn náà wọ́n jẹ́ ká mọ àwọn Salafi night nígbà tó wá mọ kálukú wá sí wá dúró ṣébí ìgbà tí gbogbo ẹ̀ ń dàrú gùdùgùdù ó bú mi mo bú bàbá ẹ̀ bó ṣe gbẹ lóòótọ́ àgbéná wojú ara wa nítorí jẹ́ kí n ṣe kinní ẹ̀ ni pé bóyá o lè rí àṣírí mi kan àbọ̀ o lè rí àwọn nǹkan tí mo gbá lójú pàdé inú lè bí kọjá àlà ló yẹ kí n ṣe so Saheed Shittu ó mọ tí ń ṣe ó find out everything irúgbà tí Saheed Shittu lọ́dọ̀ NY yóò mo gbà ẹ́ mo accept o but one of us ṣe parí pẹ̀lú àfáà mi o kó tiẹ̀ mention something like that wàláì gbogbo àwọn èèyàn máa nífẹ̀ẹ́ kí la máa purọ́ sí Saheed Shittu ní ìsinmi àti òfojú kan rárí àìríra rí tọ́lọ̀ bá máa kádàrá láyè ó wà nù kádàrá Ọlọ́run àfojú kan rárí so bẹ̀tì nínú àwọn nǹkan tó ń ṣe èmi ò mọ irọ́ pa ó rí torchlight tàn sáwọn ibì kan ó kọjá àlà láwọn ibì kan tóun náà dẹ̀ mọ̀ so ìyẹn ni mo fi ń sọ nígbà tó di pé ṣé wàá kí o gba góòlù wá bá mi báyìí kàtà ó ti tán Alhaji wa Alufulani ó gbé wa sí conference call gbogbo àjọ sọ̀rọ̀ báyìí lèmi ń ṣe o tó bá yẹ pé kò satisfy o lè tún publish ẹ̀ síta bóyá tó bá rí nǹkan kan so a dẹ̀ parí ẹ̀ síbẹ̀ everything wà recorded kì í ṣe pé bóyá èmi àti ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ bẹ̀tì nínú nǹkan tó ń ṣe bó ṣe múra kankan yẹn torchlight tó tàn Saheed Shittu ó mọ̀ mí ó ti mọ̀ mí dáadáa ó mọ aládùn náà dáadáa tó ti ń sìn ó mọ aládùn ó dákẹ́ ni ó mọ àwọn Salafi night náà dáadáa wọ́n jọ kóra wọn papọ̀ gbogbo wọn padà separate tó ti yẹ yín sìn orí kan sí èyí tó náà fi kún tó jẹ́ kọjá àlà òun náà mọ rẹ̀
òun náà mọ̀ fún rẹ̀ ọlọ́ni wàláwù kò símù ìyọ́ mẹ́lìkì àmọ́tì wàláwù kò símù bí nọ́ọ̀sì làwọn àmọ̀ ọlọ́run ló ń búra pẹ̀lú jálìkì àmọ̀ nọ́ọ̀sì làwọn àmọ̀ náà òun tún fi búra ẹ̀mí tí ó máa ń dá rẹ̀ lẹ́bi pé mo ṣe kù díẹ̀ káàtó mo ṣe báyìí because inú mi máa ń dùn táwọn èèyàn bá ń ṣe so torí ìdílé ẹ ṣọ́ra yín kí ṣe òkan kí ẹnìkan mo kọ́rọ̀ mi jẹ mo kó jẹ tó a ṣe pé báwọn kí n lọ sọ́ọ́sì kí ọmọ kan wá jáde pé èmi ò pònú èmi ò gbọ́n tẹ́ni tẹ́ ẹ dúró tì lẹ́yìn gbọ́n ẹ mọ̀ tanra yín jẹ ọ̀rọ̀ wo lèmi sọ rí tí mo kó jẹ rí láyé tẹ́ni tó sọ̀rọ̀ tó dúró lórí ẹ̀ lọ́jọ̀gbọ́n ní abẹ́ni tó kó ọ̀rọ̀ jẹ́ ń gbogbo gbà ẹni kan sọ tàdó yìí náà kan sọ kan búra ilé lórí ọ̀rọ̀ ò tán bẹ̀ báwọn bá sì sọ ọ̀rọ̀ ò ní tán bẹ̀ báwa ò sọ mọ́ àwọn míì wọ́n sì máa sọ̀lọ̀ torí bàbá wa mùdírù wọ́n kú lọ́mọdé àfa tí ò há dámọ̀ iṣẹ́ tán ṣe lápá lórílẹ̀ níbi pé ẹnìkan wàá fi àdó sí ọmọ wọn lápò àmọ́ wá sọ pé ẹ má sọ̀rọ̀ o irọ́ o ẹnikẹ́ni lè rìn síbi tó bá wù láyé kódà bọ́ bá àdúbà kọjá ààyè òfin ò gbé kò sóńtọ̀ la ilaha illallah ìyẹn ni mo fẹ́ kẹ́ mọ̀ èmi ò bẹ̀rù anybody o mi ò bẹ̀rù anybody so mo bẹ̀rù ọlọ́run Allah kọ́lọ̀ ọ̀bọ̀ ṣàánú wa yìí ò ń jẹ́ lábala ti bẹ̀rù bó ti jẹ́ nìyẹn. ní kẹta bàbá a túbọ̀ sí ìgbà Karamatul Awliya fífi omi ojú lajú afọ́jú bàbá tí àwọn kan tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn mọ̀ pé Karamatul Awliya ń bẹ ó sì ti ṣẹ́kù dèyí àwa fẹ́ kẹ́ bá wa ṣàlàyé nípa ẹ̀ kí máa fi omi ojú tó ń bọ́lẹ̀ lójú èèyàn kéèyàn fi lajú afọ́jú ẹ tó bá wa nà yẹn náà ń bẹ bàbá. ẹ ṣe púpọ̀ ẹlòmíì máa wò pé kí ni pọ́blẹ́mù yín bàbá yìí ẹ̀sìn náà ni kẹ́sì ọmọ dàrú òun náà ni pọ́blẹ́mù mi tó ti yọ ìwọ tó ń béèrè pé kí ni pọ́blẹ́mù yín alábòsí ni tó ti yé yín alábòsí ẹ jáwọ́ bí àbòsí tẹ́ ẹ bá ti jáwọ́ bí àbòsí ní pọ́blẹ́mù tó ti ń sìn ẹ jáwọ́ bí àbòsí yín ti pọ̀ jù kí ló ń ṣe yín àbòsí yín ti pọ̀ jù tẹ́ ẹ rí Karamatul Awliya inú mi dùn pé mo jẹ́ súfí ó ṣẹ̀ṣẹ̀ wá hàn pé àwọn kan tán pera wọn ní súfì wọn ìṣe súfì ibi tí ó bá wọ lọ́hùn àwọn yaksibuna rahmatu rabbika nánú kàtàmúbẹ́ náà wọn táwọn ni wọ́n ń pin ni tán bá ní ẹnìkan ṣe kàrámọ̀ nígbà kan sí bí bàbá yín ni tẹ́yìn lẹ́sẹ̀ kàrámọ̀ tọ́lọ̀ wò lè gbé tó wù síbi tó wù ni Allah tó bá Kaaba mo fi ọlọ́run tó dá mi búra gbogbo kàrámọ̀ tá à ń sọ yìí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ayé ti dáyé kọ̀ǹpútà àlè tanra wa mọ́ àwọn èèyàn gbọ́n èmi kọ́ ni mo ṣe nǹkan omi ìlé dá àgàgà sí lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fi pọ́n mi lé mo ṣe àṣkárù ìjọ náà mo ṣe àṣkárù yẹn tó wọra omi sì ń bọ́ lójú mi mo sì mú omi ojú mi mo fi tọ́ ẹni yẹn lójú ó sì lajú Allah tó bá Kaaba tí n bá purọ́ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí káàdì ìjà náà dé ìwọ̀ fún mi tó o bá wá gbà mọ́ gbà mi ìfẹ́kọ̀ gbà wọ́n lọ́mọ tó o bá wá ń jiyàn lórí ẹ̀ àdàbí tí ìbá sòótọ́ ló kù ó tún wá ku ẹyọ kan tí màá tún fi kún wọ́n ń pe ìyá yẹn ní ìyá òkè èhò gbogbo wa la mọ̀ ìyá yẹn ráre pọ̀ ọdún 7 ló fi ń wá sí Ansarul Wara 7 years àwọn kan wá pera wọn jọ wọ́n tó bí 10 wọ́n wá bá mi bàbá tó bá ṣe pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń pè é bẹ́ẹ̀ ṣe ń sọ pé Ọlọ́run wà agbára Ọlọ́run bẹ́ẹ̀ lóòótọ́ ẹ jẹ́ kí ìyá yìí tó rìnà kó tiẹ̀ mọ́ fúnra rẹ̀ wá fowó síwájú yín èmi èsì ìhalẹ̀ kankan mi ìhalẹ̀ mi èwòkè mi ìhalẹ̀ mi no ṣé n tẹ́ fẹ́ nu ẹ máa lọ nígbà tí ó fi di tàájúdì míì tá a máa ṣe ìyá ti rìnà gbogbo nǹkan ti yí padà ìyá fún rẹ̀ kódà ìyá yẹn ń bẹ lókè èwò ní ìsìn táwọn ọmọ ẹ̀ mú rẹ̀ èbúté 3 ní ń gbé tẹ́lẹ̀ bọ́lọ̀n bá ní kàn mọ́ rẹ̀ náà máa gbọ́ mi wọ́n máa gbọ́ mi so kí ni wàhálà yín ṣé Ọlọ́run ò lè ṣe tó wù ni ṣé a ní a ṣe àṣkár àṣíkìrí àṣe Ọlọ́run sì gbàdúrà tẹ́ fẹ́ ká sọ ní pé bóyá ká lo oògùn Ọlọ́run sì gbàdúrà wàláhì àṣíkìrí ni mo lò tí mo máa ń sọ náà nígbà tí mi àti Saheed títù máa ń fà èmi èsẹ lẹ́bọ̀ o kódà àwọn ọ̀rọ̀ míì tí mo sọ tó kù díẹ̀ káàtó ọlá pé mo kàn mọ èmi náà máa tọ́ Saheed títù pé kí n jẹ́ ń sọ̀rọ̀ yìí kó lè bínú èmi náà wàá máa sọ̀rọ̀ míì láwọn kan míì tí wọ́n ṣe bẹ́ẹ̀ bá dé gbogbo àyè mi ọ́fíìsì ni o títí débi yàrá mi sì wọ̀ fún ọmọ kéwù pẹ́ká lọ ẹ lè bá nǹkan tán so kọ́ àbí tán so rọ̀ ẹ lè rá mi pé wọ́n gbẹ́lẹ̀ mùsùlùmí pure Islam ní mí mùsùlùmí ni mí à ń kọ́yàn lẹ́kọ̀ọ́ mò ń kọ́yàn kéwù mo ti wọ kíláàsì láàárọ̀ yìí so báwo lè àwọn èèyàn ṣe máa lẹ́rọ́ mọ́ mi tí mi ní yarí ṣùgbọ́n mo kàn mọ̀ yí pé mo máa ń ṣàdúrà dáadáa mi ì ṣe ìrònú mo sì máa bá tèmi lọ mo máa ń ṣàdúrà
Ọlọ́run sì máa ń lò mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún ẹni tí àsìkò rẹ̀ bá tó tí ó sì rí bẹ́ẹ̀. Mi ì ní kó gbàgbọ́ o, ṣùgbọ́n tó bá bèèbú Ọlọ́run ó bínú sí ọ. Àdàbí tó bá ṣe pé n tá à ń wí irọ́ là ń pa lóko. Bó ti jẹ́ nìyẹn olóòtú. ẹ ṣeun gan púpọ̀ bàbá. Níbi ọ̀rọ̀ kàrámọ̀ tẹ́ ń sọ, èmi yìí gan nínú kàrámọ̀ lèmi náà wà. Masha Allah. Torí nígbà tí dádì mi mú ìyá wọn wá tí wọn lè rìn dáadáa, nígbà tí ẹ wò wọ́n sàn tán tí ìyá lè rìn tí wọ́n lè fẹsẹ̀ méjì lélẹ̀ báyìí, inú dúndùn náà ni dádì tèmi náà fi fèmí náà sílé kí ó. tó tọ́ bá ń sọ kàrámọ̀ máa ń bí nǹkan kan náà ni. Nínú kàrámọ̀ tẹ́ ṣe lọ́jọ́ yẹn ló gbé mi náà délé kí ó. Ẹ sì tún wá kọ́ wa, àwa náà tún wá gbẹ̀kọ́. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín bàbá. Ọ ṣe púpọ̀. Bó ti rí nù, mo ti pálòwé rí. Àáfà tẹ́ ń wò yìí gbé kinní sí àáfà Abdulwaris. Tẹ́ bá ṣàkíyèsí nínú àwọn ọmọ mi tí mo fẹ́ràn ni ọmọ kí omi ni. Nígbà tá a jọ ń jiyàn ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ kan tọ̀rọ̀ sí bí ọ̀rọ̀ tí àáfà kan ní áwòrákù aláwọ̀ ewé, òun ló jáde sí pẹ̀lú ìmọ̀ wọ́n sì wáyé akọ́ wọn ní gbogbo nǹkan, akọ́ wọn ní kéwú, a tún kọ́ wọn nímọ̀. So lẹ́yìn ìgbà tó ti wá sọ̀rọ̀ áwòrákù yẹn mo fi ní àáfà sinmi ní social media so nínú àwọn ọmọ tá a fi yan gan ni gbogbo ọmọ tẹ́rí tó sọ̀rọ̀ àǹdí mi yẹn àti mùkádàmù ni o ọmọ kí omi ni wọn kì í ṣe pé mo rẹ́ǹtì ẹnì kankan, mi ò rẹ́ǹtì anybody, mi ò rẹ́ǹtì ẹni tí ìbá sọ ọmọ kí omi nu wọn fún rẹ̀ ní ọ̀rọ̀ àyà ní òyìnbá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So ọ̀rọ̀ pé kíní kọjá ọ̀rọ̀ tí wá ti kọjá rándanrandan. So nígbà yẹn ìyá bàbá rẹ̀ ò lè rìn ní ojú agbo ni mo sọ pé yá máa lọ máa bọ̀ máa rìn lọ máa rìn bọ̀ ìwọ lè kéré díẹ̀ ńgbà náà máa lọ máa bọ̀ máa lọ ó sì lọ so wọ́n sì dúpẹ́ inú wọn dùn pé n tán pè ní kàrámọ̀ nìyẹn. tí irú tó bá ń ṣẹlẹ̀ níbì kan ẹ má sọ pé kò lè ṣẹlẹ̀ mọ́ torí pé ó ti ṣẹlẹ̀ rí lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n sọ pé ó máa pin sórí àwọn bàbá yín ni ẹni tó bá wọ Ọlọ́run ló lè lò kíní yẹn ní kẹ́ lọ ha kúrò nínú lọ́kàn ẹ̀yin mùsùlùmí. Àhún yẹ́kìtì bọ́dà rámọ̀tò rábìkà ní tó ṣe àwọn ọmọ Ísírẹ́lì nù wọ́n rò pé ńgbà tánábì ò bá dé ìran Ísírẹ́lì náà ni ó tó wá jáde nínú ìran Lárúbáwá náà bá láwọn ò ní gbà nítorí sórí ibú sínú ibi tó bá wọ Ọlọ́run ní máa gbọ́ láàsì. Èmi ò sọ fún yín pé mo jẹ́ nǹkan o kódà lọ́dún tá a lọ sí ájì ọdún yẹn 19 years báyìí tá a pàdé tẹ́ bá rí bàbá gbọ́n òkú ọlọ́dà sí tẹ́ bá rí Alhaji Bello àǹkó àjọ sàràfà yẹn lọ́dún náà ni a wà ní Jídà so àfa aládùn náà wọn náà wà ní Jídà ìjọ náà a wá ní ìṣòro kan a wá fẹ́ bẹ lọ́hùn wọn wá sọ fún àwọn èèyàn pé ẹ mú ọkùnrin 9 obìnrin 7 ẹ jẹ́ kájọ parapọ̀ ká bẹ lọ́hùn lórí ní tá a fẹ́ a sì bẹ Ọlọ́hun níjọ́ náà ní Jídà òjò sì ń rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níta ń pè tí jẹ́ agbára omi nu èmi ò bọ omi o mi èé ṣe òṣẹ́ bọ a sì ṣàdúrà a sì rọ́nà àbáyọ nígbà tí ó ṣe àwọn kan náà láwọn fẹ́ ṣàdúrà mo ní àdúrà tí wọ́n fẹ́ ṣe àìgbàgbọ́ nìyẹn o àwọn náà fẹ́ ṣe àdúrà tí wọ́n lẹ́yìn tá a ti ṣe tó ti gbà wọ́n bá ní ẹrúpléènì tó fẹ́ wá fún wa tó fẹ́ wá gbé wa wọ́n ló gba aráàmù Mẹ̀dínà kọjá Jídà sí làwà wọ́n náà sì sí pléènì lábá tó lọ́jọ́ mẹ́ta mo ní sẹ́tìrì ẹni yìí ò fẹ́ gbà èèyàn lè fi èèyàn joyè ẹni Ọlọ́run bá fi joyè òun ni ó jẹ́rí ó olóòtú ọ̀gbọ́rọ̀ yìí ọba ayé lè fi èèyàn joyè ṣùgbọ́n ṣé Ọlọ́run lọ́wọ́ sí tọ́lọ́run bá lọ́wọ́ sí òun ni kàrámọ̀ ọmọ ṣẹlẹ̀ ta ló fi ṣe bàbá wa ṣe Sàláàtì ta ló fi hàn joyè ṣé bọ́ọ̀lù ló fi hàn joyè bàbá wa Tájùlẹ̀ Hádàbí ta ló fi hàn joyè ṣé bọ́ọ̀lù ló fi hàn joyè náà fi yan fanda àtàwọn àfà ta ló fi ṣe Ibrahim joyè ọba wo ló fi ṣe Ibrahim joyè ṣé bọ́ọ̀lù ló fi hàn joyè àfà tó bá lè dúró láì lọ bá ẹnìkan tó sì ń ráyè ṣe kó jáde kó yan fanda àwọn ò lọ bẹ́ẹ̀ dá Ọlọ́run kan àdọ́dọ̀ ẹ̀dá Ọlọ́run kan Ọlọ́run sì ṣoore fún wa àwọn tán sì wá bá wa wọ́n mọ̀ tó bá wù ẹ́ kó máa sọ àwọn òun rẹ̀ tó ti yẹ ń sìn àwọn òun rẹ̀ tó kàrámọ̀ àwọn ẹni Ọlọ́run máa ń ṣiṣẹ́ mi ò pera mi lẹ́ni Ọlọ́run Ọlọ́run kà mí fún wọn ṣùgbọ́n mo kàn ń rí ó kàn ń bá mi lójijì bó ṣe ń ṣẹlẹ̀ sá ó wá jẹ́ kí mi náà tó máa súnmọ́ Ọlọ́run torí mi ò rò pé tí má sọ pé mo fẹ́ nǹkan á dẹ̀ sí Ọlọ́run ẹni ó sì ṣe dáadáa Ọlọ́run bá ń ṣàánú ẹ̀ bá ń gbà Ọlọ́run ó sì ṣàánú ẹ̀ ebi táwọn náà jókòó ti tá à ń jẹ nìyẹn àbí kí ló ń ṣe ìwọ pàṣẹ fún yàn pé kò ní bọ̀ ẹ lè gbé kinní kan ṣubú ẹ lè gbé nìkan ṣubú kò sì padà sórí ipò mọ́ dìsìn kò padà sórí ipò mọ́ olóṣèlú kan wá bá mi nígbà yẹn mo wà mọ̀wé mọ̀ jàǹpata ọ̀ lè rí ipò yẹn mú mọ́ mo sòdodo fún wọ́n lẹ̀ ní àwọn afáwa nínú ilé wọn ti ń ṣáàdúrà wọn ṣáàdúrà mo ní pẹ́ ẹ jẹ́ àmọ̀ wò bọ̀ àdúrà máa ń gbà ọlọ́mọ yìí nígbà ó sì yá ó sì bèrè àkáǹtì nàbà ó sì sẹ́ndì 500,000 sí mi mo fọ́ kọ́bọ olóṣèlú yẹn láti rí ó ní òdodo lòun fẹ́ wọ́n ní ò lè lọ́mọ́
ẹgbẹ́ tó dálẹ̀ yẹn kò lè lọ mọ́, kò lè lọ. Wọ́n lè mú díẹ̀ kéékèèké bí akọ́mọ́ local government kan díẹ̀ bẹ́ẹ̀ tí yú pé gómìnà mo ní ọ̀lọ́mọ́ ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ó ìkan tó ṣẹlẹ̀ ní òní òun fẹ́ jẹ chairman náà lè jẹ chairman local government igbákejì lọ́wọ́ kọ̀ọ̀kan jẹ náà ìwọ náà ó hàn láyé ọdún bẹ́ẹ̀ igbákejì ni nígbà tó dẹ̀ wọ́n gbá bàbá ẹ̀ ṣe o igbákejì ni kí wọ́n á gbowó lọ́wọ́ rẹ̀ pé number 1 lọ́jẹ̀ èmi ò ní ṣe báwọn n ó bẹ lọ́hùn n sì ní sọ̀rọ̀ kan ní gbangba tí ó wà kábùkù bá mi bẹ́ẹ̀ yìí ṣe ń yẹ̀yẹ́ ara yín kiri ó yẹ kẹ́ ẹ mọ kátígórì àwọn tẹ́ mọ̀ ṣe akọ sí àbẹ́rẹ́ tẹ́ mọ̀ ṣe fáàrí sí tẹ́ bá jẹ́ wòlíì ó yẹ àwọn wòlíì dára wọn mọ̀ èmi kàn yàn lábùkù ṣùgbọ́n tí wọ́n bá ń kọjá yìí á kọ́ ṣẹ̀ pé díẹ̀ mi là ó ẹ ṣe mẹ̀dọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ kọ́ ẹ̀kọ́ gidi Ọlọ́run dá yín lágbà ẹ ní parẹ́ mọ́nú ayé àlùbáríkà Ọlọ́run níbi Muhammad tó ti jẹ́ nìyẹn. ẹ ṣe púpọ̀ bàbá.